A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọ̀mágbémisọ́lá Ọmọlọ́gùnmadé àìjẹrandán. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC ti ní àwọn ò ní pẹ́ bẹ̀rẹ̀ ìdúnàdúrà mìíràn pẹ̀lú ìjọba àpapọ̀ fún owó oṣù tuntun tó kéré jù bí wọ́n ti ní ẹgbẹ̀rún lọ́nà 70 náírà tí wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́ tó nǹkan. Wọ́n wá ké sí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n ṣùgbà àgbájọwọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ láti béèrè fún owó oṣù tuntun mìíràn tó kéré jù tí kò ní dín sí ẹgbẹ̀rún lọ́nà 500 náírà bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé bí ìjọba àpapọ̀ bá kọ̀ àti ṣe àdéhùn èyí lè mú ìṣẹ́ lékún sí jákèjádò orílẹ̀-èdè. Níbi ìpàdé àpérò lórí ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ tí ó wáyé ní Birnin Kebbi, ìpínlẹ̀ Kebbi lópin ọ̀sẹ̀ tó kọjá ni ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero ti ní kí àwọn òṣìṣẹ́ máa gbáradì fún ìdúnàdúrà tuntun. Ajaero tí igbákejì rẹ̀ Audu Amba ṣaṣojú ṣe àríyànjiyàn wípé owó oṣù tóṣìṣẹ́ ń gbà lọ́wọ́lọ́wọ́ ò tó láti gbọ́ bùkátà pẹ̀lú àlékún ọ̀wọ́ngógó ojoojúmọ́. Ó ní ohun tí ó bá ti kéré sí 500,000 naira ò ṣe ìtẹ́wọ́gbà fún àwọn òṣìṣẹ́. Àsìkò ti tó láti ṣe àgbéyẹ̀wò owó tí wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́, àwọn á sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí pẹ̀lú ìjọba láìpẹ́. Ààrẹ ẹgbẹ́ olókoòwò TUC Festus Osifo tí akọ̀wé Nuhu Torò ṣaṣojú náà ṣàlàyé wípé ìṣòro ọrọ̀ ajé tó ń burú sí ti mú kí ìnáwó àwọn òṣìṣẹ́ pọ̀ sí i. Ó ṣe àpèjúwe àlékún owó oúnjẹ, owó ọkọ̀, owó ilé gẹ́gẹ́ bí àwọn ohun tí ó mú kí owó oṣù má tó ná. Osifo wá rọ àwọn òṣìṣẹ́ kí wọ́n tẹ̀lé ìgbésẹ̀ òfin láti pèsè ìgbé ayé tó dára fún àwọn òṣìṣẹ́. Gómìnà ìpínlẹ̀ Kebbi Nasir Idris náà jẹ́jẹ̀ẹ́ àtìlẹ́yìn fún ìbéèrè àwọn òṣìṣẹ́ lórí àlékún owó bí ó ti ní àwọn òṣìṣẹ́ lẹ́tọ̀ọ́ sí ìgbé ayé tó rọrùn. Ẹni pé ara rẹ̀ ní adarí gbogbogbò fún ayédèrú àjọ ìjọba Presidential Foreign Investment Council PFIPC, Adeniyi Adeyemi ti yarí wípé agbẹjọ́rò rẹ̀ àti àwọn akọ̀ròyìn gbọ́dọ̀ wà níkàlẹ̀ kí òun tó lè dáhùn ìbéèrè ìwádìí ìgbìmọ̀ tí Yusuf Gadi ti jẹ́ alága tó ń wádìí bí PFIPC ṣe rí ọ́fíìsì gbà láàrin ọgbà sẹkẹtẹ́ríátì ilé ìjọba àpapọ̀ ní ìlú Àbújá tí ó tún rí ìṣúná owó tí ó lé ní 1.32 bílíọ̀nù náírà gbà fún ọdún 2026 pẹ̀lú wípé ìjọba ní àwọn kò mọ̀ wípé irúfẹ́ ilé-iṣẹ́ bẹ́ẹ̀ wà ní ìdásílẹ̀. Bákan náà ni ẹgbẹ́ Coalition of United Political Parties kọ àbájáde ìwádìí àjọ ICPC lórí rògbòdìyàn PFIPC bí wọ́n ti ṣe àpèjúwe ìwádìí yìí ní èyí tí kò pé. Wọ́n ń pè fún ìwádìí tó lọ́rìn tí gbogbo ayé á rí, broader and transparent inquiry. Adéyẹmí tí ó ti wà ní àkàtà ọlọ́pàá ni wọ́n ń retí kí ó farahàn níwájú ìgbìmọ̀ lẹ́yìn ìjẹ́rìí láti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ìjọba, ṣùgbọ́n Adéyẹmí nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ yarí wípé lójútáyé lòun á ti dáhùn ìbéèrè tí Gàjí ní bí ó bá yá àwọn á sọ ibi tí ìwádìí yóò ti wáyé. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti gba ọ̀kan lára bàtálíọ̀nù 5 iléeṣẹ́ ológun tí wọ́n darí wá sí Umuaran ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ní Kwara South Senatorial District. Níbi gómìnà ti gbà wọ́n ní bárékè ológun Sóbí Ìlọrin ni ó ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu fún ìgbésẹ̀ oníkíákíá. Gómìnà ṣàlàyé wípé wíwá wọn ṣe àpẹẹrẹ nítorí nígbà tí olórí ológun kéde ìgbésẹ̀ yìí àwọn rò wípé yóò gba àkókò díẹ̀, ṣùgbọ́n àyè àwọn ti bẹ́ sílẹ̀ ó bẹ́ sáré. Ikọ̀ mìíràn ni wọ́n ti darí lọ Pàtẹ́gì láti rí i dájú wípé wọ́n ṣe àwárí ibùdó ológun bàtálíọ̀nù Pàtẹ́gì. Àjọ NAFDAC pẹ̀lú ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti jọ pawọ́pọ̀ láti gbófinró lórí ìgbésẹ̀ àti dáàbòbo ìlera ará ìlú lórí pínpín àti títa ohun mímu ológógóró inú ọ̀rá ní ìpínlẹ̀ Ògùn. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ ní Eléwéran Abẹ́òkúta DSP Olúṣèyí Babáṣèyí ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Níbẹ̀ ni ó ti ṣàlàyé wípé alámòjútó iléeṣẹ́ NAFDAC ní ìpínlẹ̀ Ògùn Akínwálé Fágoróyè dá
darí ikọ̀ aṣojú wá sí ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá níbi tí wọ́n ti ní ìpàdé pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá Bọ̀dé Ọ̀jájùn ní Fagoroye ṣàlàyé wípé ìgbófinró tí ó bẹ̀rẹ̀ ní Abẹ́òkúta yóò yíká dé gbogbo ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti mú kí òfin múlẹ̀. Lára ìgbésẹ̀ yìí ni wíwọ́gilé ohun mímu ológógóró inú ọ̀rá àti ike pẹlẹbẹ PET bottles tí ó kéré sí ìwọ̀n 200ml. Wọ́n ṣàlàyé wípé àwọn gbé ìgbésẹ̀ yìí láti fi dáàbò bo ìlera ará ìlú kí wọ́n sì ṣe àdínkù ìṣòro tí ó dìrọ̀ mọ́ bí wọ́n ti ń rí ohun mímu inú ọ̀rá rà látara wípé owó rẹ̀ mọ níwọ̀n, pàápàá jùlọ láàárín àwọn ọ̀dọ́ àti ọmọdé. Nígbà tí ó ń fèsì, Ọ̀jájùn ní gbóríyìn fún àjọ NAFDAC fún ìgbìyànjú wọn àti dáàbò bo ìlera ará ìlú bí ó ti fi dá NAFDAC lójú ìfọwọ́sowọ́pọ̀ wọn, iṣẹ́ wọn láti gbófinró, bí ó ti rọ ará ìlú kí wọ́n ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá bí wọ́n bá fura sí ohun mímu tí kò dára fún àgọ́ ara. Ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti ránṣẹ́ sí sínétọ̀ tó ń ṣaṣojú ìlà-oòrùn Ọ̀ṣun ní ilé ìgbìmọ̀ àgbà Francis Fádáhùnsí láti wá dáhùn ìbéèrè lẹ́yìn tí àwọn aláṣẹ ọlọ́pàá fi ìwé ìpè ránṣẹ́ sí i. Fádáhùnsí àti olùdíje láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fún ìfẹ́lódùn borí pé Odotin Federal Constituency níbi ìdìbò gbogbogbò ọdún 2027. Francis Ẹniadé ní ẹnu bẹ̀rẹ̀ sí kùn ní ọjọ́ Ìṣẹ́gun lórí ẹ̀sùn wípé wọ́n lérí tako àwọn ọmọ ẹgbẹ́ ACORD síwájú ìdìbò gómìnà ọjọ́ Àbámẹ́ta. Nínú fọ́nrán tí ó gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ní ọjọ́ Ìṣẹ́gun ni Fádáhùnsí ti ní kí wọ́n pa gbogbo ọmọ ẹgbẹ́ ACORD tí wọ́n bá kófìrí ní Iléṣà kí ìdìbò tó bẹ̀rẹ̀, bí ó ti fi ẹ̀sùn kan àwọn ọmọ ẹgbẹ́ ACORD wípé wọ́n ń ṣekú pa ọmọ ẹgbẹ́ APC ní Iléṣà. Ìdí nìyí tí ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ṣe pàṣẹ kí sínétọ̀ farahàn ní SCID Òṣogbo láàrin aago 11 òwúrọ̀ ọjọ́rú lórí ẹ̀sùn ọ̀rọ̀ tí wọ́n ká mọ́ lẹ́nu tí ó ń sọ nínú fọ́nrán. Ṣùgbọ́n níbi ètò orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni Fádáhùnsí ti fèsì wípé òun kò ní kí wọ́n kọjú ìjà sí ọmọ ẹgbẹ́ ACORD, kí wọ́n kojú wọn níbi ètò ìdìbò lòun sọ kí wọ́n pa ọmọ ẹgbẹ́ ACORD pẹ̀lú ìbò pátápátá. Òṣìṣẹ́ ológun Nàìjíríà Colonel Mohammed Maji tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú ìgbìyànjú àti dìtẹ̀gbàjọba lọ́wọ́ Ààrẹ Bọ́lá Tinubu ti ní ojú àánú fún orílẹ̀-èdè àti ìṣòro tó ń fojoojúmọ́ burú sí i ló sún òun dé ìdí ìgbìyànjú àti dìtẹ̀gbàjọba. Àlàyé rẹ̀ yìí ni ó jẹyọ nínú àkọọ́lẹ̀ ilé-ẹjọ́ tuntun lórí bí àwọn olùṣèwádìí ṣe ní ẹgbẹ́ òṣìṣẹ́ ológun kan àti aráàlú ni wọ́n kọ́kọ́ pètepèrò wọ́n gbé tì sí ẹgbẹ́ kan, lẹ́yìn èyí ni wọ́n padà sídìí rẹ̀ láti gbàjọba lọ́wọ́ Ààrẹ Tinubu. Ṣùgbọ́n iléeṣẹ́ ológun agbèfọ́ba ní àwọn kò ní fèsì lórí ẹ̀sùn yìí níwọ̀nba ìgbà tí ẹ̀sùn rẹ̀ ti wà ní ilé-ẹjọ́ kí ó má bàa yọrí sí ìtàpá sí àṣẹ ilé-ẹjọ́. Níbi ó ti ń tọrọ àforíjì fún bí ó ti lọ́wọ́ nínú ìdìtẹ̀ tí ó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aláṣẹ fún ojú àánú. Bákan náà ni ó tẹnumọ́ wípé kì í ṣe nítorí tara òun lòun ṣe gbé ìgbésẹ̀ ṣùgbọ́n fún ọjọ́ ọ̀la rere Nàìjíríà. Màjí ní gbogbo ìgbà tí òun bá ti ń wo bí òun ṣe ń làkàkà àti tọ́jú àwọn ọmọ 5 pẹ̀lú owó oṣù tí kò tó nǹkan, ominú a máa kọ òun wípé kò sí ìrètí fún mẹ̀kúnnù, ó wá kù sí wọn lọ́wọ́ àti gbèjà ara wọn. Màjí ṣe ẹ̀sùn wípé àwọn òṣìṣẹ́ ológun ní ìyà yìí pọ̀ fún jù, bí ó ti ṣe àpẹẹrẹ àwọn tí wọ́n fi ara pa lójú ìjà àti ìṣòro tó ń dojúkọ àwọn tó ń sìnlú lọ́wọ́ pẹ̀lú mọ̀lẹ́bí wọn. Colonel ní àwọn ṣì ń pètepèrò ìdìtẹ̀gbàjọba lọ́wọ́, àwọn kò tí ì fi ọjọ́ sí i ní àṣírí fi tú sí ọwọ́ àwọn aláṣẹ. Bákan náà ni ó sẹ́ wípé ará ilẹ̀ òkèèrè kankan ò bá wọn lọ́wọ́ nínú èyí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Bákàrè Zainab ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí akẹgbẹ́ rẹ̀ olóògbé Allwell Adémọ́lá tí ó yẹ kí ó pé 50 ọdún pẹ̀lú ọwọ́ ìfẹ́ tí ó nà sí ọ̀dọ̀ àwọn aláìní. Nínú fọ́nrán tí ó ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni òṣèré yìí ti ń pín oúnjẹ àti owó fún èrò ojúnà.
Bákàrè pe àkọlé rẹ̀ ní ṣíṣe ìrántí ìgbé ayé lẹ́yìn ikú bí ó ti kọ wípé bí ènìyàn bá kú ohun tí ó kù wá kù ní ìrántí rẹ̀ pẹ̀lú àwòrán àti fọ́nrán. Bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ Rotimi Salami lórí bí òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn mìíràn ṣe àbẹ̀wò sí ibojì òkú Allwell bí wọ́n ti ń kọrin ìyìnlógo ni wọ́n ṣàdúrà fún olóògbé. Ọdún 2025 ni Allwell Ademola di olóògbé lẹ́ni ọdún 51. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá a subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.